kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. àìdè ọpẹ́ ló yẹ kẹrù ó dá o. ọpẹ́ náà láàmú dá lágbára Ọlọ́run torí pààrùn fáyọ̀ bí òṣọpẹ́ adúpẹ́ lọ́wọ́ adẹ́dà àṣẹ̀dá àmẹ̀dá ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo Ọlọ́run ọba mi òkè tó tún dá wa sí tó fi dọjọ́ òní ọjọ́ 29 nínú oṣù kẹsàn-án tí í ṣe ọjọ́ ìbí olúwa Bukola Adeleke aya Adégbọlá ọmọ wọn nílẹ̀ Ìbàdàn ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn tó mèsì tí ó gọ̀ mọ́ yọ àfikàrà hàn fún orí mu Ìbàdàn ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Ìbíkúnlé ìlú Látòsí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o aya wọn ní ilẹ̀ Ìjẹ̀ṣà aya wọn ní Iléṣà Ìjẹ̀ṣà Òsùnrè ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ó náà ni wọ́n nílé ọkọ rẹ̀ lágbára Ọlọ́run ti ṣọdún ọdún ni ó ṣe ẹ̀mí tọmọtọkọ Ẹlẹ́dùmarè wá nífẹ̀ẹ́ lè ṣàṣemọ̀ fún ọ Olúbùkọ́lá aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ìṣẹ̀dálẹ̀ media concept ARB alága ìyàwó àwọn aláṣẹ àti olùdarí gbogbo rẹ̀ olùkọ́ èdè àti àṣà Yorùbá aláǹkó òmìnir lágbára Ọlọ́run ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀ ọdún o nínú àlàáfíà ìtura ìdẹ̀ra owó níní àti ohun rere ní gbogbo bó ti wá wù ó pẹ́ tó láyé ó wà ní mọ̀sàrí ọmọ o ìjọ ọpẹ́ lẹ́sẹ̀ rẹ̀ Olúbùkọ́lá torí pé lágbára Ọlọ́run ẹni ọpẹ́ wa báyìí kò ní kan a mọ̀ dúpẹ́ ni láṣẹ Èdùmàrè àṣeyí ṣàmọ́dún o ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún gbogbo wa náà kí ọ pátápátá iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa o òjò àmọ́ àrọ́dún